Ọlátúnjí o, Àbíbù Àkàndé gbéra nílẹ̀ kò dìde, ojúmọ́ ti mọ́, òní lọ́jọ́ tá a bí ẹ sílé ayé gangan, àbí ọlọ́jọ́ karùn-ún oṣù kọkànlá ọdún sẹ́yìn, gbéra nílẹ̀ kò dìde, ojúmọ́ ti mọ́, jáṣọjọ́ bí rẹ. Torí èmi bá ọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó dá ọ sáyé, ọ̀pọ̀ lájọ bí yín tí wọ́n sí láyé mọ́, làlájà Mọ́ríyá ṣe ní bá ọ dúpẹ́, òkú ọdún Àbíbù Ọlátúnjí Àkàndé gbéra nílẹ̀ kò dìde. Ojúlóge Àmọ̀kẹ́ Akéwì o, mo tún dé gẹ́gẹ́ bí ìṣe mi, mo dé gbàǹgede ọ̀rọ̀ lónìí o. Èmi ò mọ̀ tètè mọ̀ pé ó ní níṣọjọ́ bí ẹnìkan ẹni bí ẹni mi. Alájà Mariam Àbẹ̀kẹ́ ló ní kí n pè é bí ológun ẹ̀rọ. Alájà Mariam Àbẹ̀kẹ́ ní kí n pè é bí ọlọ́gbọ́n ìwọ̀fà. Ó ní pẹ́ni tí ń ṣọjọ́ bí lò níbi èlégbè ìjà dání. Ọlọ́jọ́ bí òní ṣe ń bẹ nílé ní àbúrò òde, bó o bá ń bẹ nílé kó o tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o mọ̀ gbọ́ dídùn ẹnu mi. Ọlátúnjí o, Àkàndé gbéra nílẹ̀ ọmọ bẹ́ẹ̀ kọ́ la rí. Àbíbù tí ń ṣọjọ́ òbí lò ní koríjẹ́ ògbó. Àṣeyíṣà mọ́dún ọdún re, ọdún ayọ̀ ọdún dùnú ló máa bá wọn ṣe nílé ayé. Torí ìran gúnúgún kan kì í kú ní kékeré, ìran àkàlàmàgbò kan kì í kú ní rèwerèwe, ò ní kú ní kékeré lágbára Elédùmarè. Alájà Mariam Àbẹ̀kẹ́ wá ní bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tó bí ọ sílé ayé. Wọ́n ní ń dúpẹ́ lọ́wọ́ Mr and Mrs bẹ́ẹ̀ kọ́ la rí. Torí ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ bímọ sílé ayé tí wọn ò dò ní gangan. Àwa dúpẹ́ pé Ọlátúnjí Àkàndé Àbíbù tún lẹ́kàn sí lórí ilẹ̀ ẹ̀rù pé ọpẹ́ ní ìfọlọ́wọ́n bá. Alihamdulilayi o, mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọlọ́jọ́ òbí òní mọ́ gbọ́ dídùn ẹnu mi. Ọdọọdún ní sápá wúwé, ọdọọdún ní kàn ń so lọ́gbọ̀n ọlọ́gbọ̀n, ọdọọdún ló máa bẹ lọ́gbàrá Elédùmarè òní kú ní kékeré. Ìwọ wá ní rò ń gbé sọnù bí ó ṣe bí ọmọ, àyà oníkú mọ́ lórí, ọmọ oníkú mọ́ lọ́wọ́. Ó ti ṣe tọdún èyí ohun gbogbo ọdún ayọ̀ ló mọ̀ ṣe, ọdún ire. Ikú wá ní rílé rẹ̀ fi ṣe bùgbé, àrùn onírílé rẹ̀ fi ṣe ọ̀dẹ̀dẹ̀. Ó ti ṣọdún eléyìí tán, a ó ṣe tẹ̀mí sí lágbára Ọlọ́run bá ní. Àbíbù Ọlátúnjí o, Àkàndé ọmọ bẹ́ẹ̀ kọ́ la rí tí ń ṣọjọ́ òbí lóní. Ọmọ ikú nìyàn tí kò gbọ́dọ̀ pa, ọmọ àrùn táwọn ò gbọ́dọ̀ ṣe. Torí ó ti ṣe ọdún èyí tán lágbára Elédùmarè, a ó jọ ṣe é lọ́gbà nígbà lọ́lọ́run bá. Alájà Mariam ní kí n kí ọ lógúnlógún, mo pa Àbẹ̀kẹ́ ní kí ọ lọ́gbọ̀n. Ọ̀rẹ́ bí ọmọ ìyá rẹ ni, ó ní òkú ọdún, ó náà ṣe ìṣàmọ́dún lọ́lá Ọlọ́run bá ní. Ó wá ní gbéra sọ kí n ṣe wéré, kí n ṣe wàràwàrà, kí n mọ̀ bá ọ̀rẹ́lẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Àbíbù ṣé kí n mọ̀ lọ ṣòsì nǹkan kan. Ọlátúnjí Àkàndé ṣe mọ̀ ọ̀rẹ́lẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Torí èmi bá ọ dúpẹ́ lọ́wọ́ àwọn abiyamọ ire tó bí ọ sílé ayé. Mr and Mrs bẹ́ẹ̀ kọ́ la rí ni mò ń ké sí. Wọn ò ní mọ sàárè ọmọ, wọn ò ní fojú sunkún ọmọ lágbára Ọlọ́run bá. Bí iṣu ọmọ bá wá jiná, wọn ò ní dẹni àkọlẹ̀ bò. Mo pa àwọn tí wọ́n dáná, tí wọ́n ṣe oúnjẹ ọmọ ni wọ́n á dúró jẹ. Ẹni bá wá pé kán má jẹ wọn mọ́, irú wọn ni ò ní dúró nílé ayé. Àbíbù dákun mọ́ bá mi tẹ́wọ́ àdúrà ó jàre. Mo ní mo bá ọ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tó bí ọ sílé ayé. Wọn ò ní sunkún lórí ọmọ ọkọ ọ̀kan gbogbo yín lẹ̀ máa dàgbà lẹ́ẹ̀mọ́ ọ̀dọ̀ ògbó. Wọ́n á fọwọ́ lẹ́wọ̀n, wọ́n á fèrègì ìjòbí lọ́lọ́ Elédùmarè ni. Èmi dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tó bí ọ sáyé. Àwọn Mr and Mrs bẹ́ẹ̀ kọ́ la rí ni mò ń ké sí lógúnlógún, ni mò ń ké sí lọ́gbọ̀n. Nítorí pé iṣẹ́ kékeré kan ní iṣẹ́ ọmọ, ká tó tọ́mọ láti kékeré kó tó dàgbà dẹni irinṣẹ́, kó tó wá dàgbà tó bó ṣe dì lọ́jọ́ tó òní gangan. Ọpẹ́ ní ìfọlọ́wọ́n bẹ́ẹ̀ mi dúpẹ́, mo bá ọ dúpẹ́, mo bá wọn dúpẹ́.
mo bá ọ dúpẹ́ mo bá gbogbo àwọn ẹbí rẹ dúpẹ́ torí o ti dàgbà láàgbà ọmọ lọ́jọ́ tó o ní gangan ni àṣeyí ṣàmọ́dún fún ọ kó o wá gbó bí olúgbogbo ti ń gbó kó o gbó bí olúgbogbo ti rí tó kó o fọwọ́ pa kó o fèrègì ìjòbí lọ́lẹ̀ Olódùmarè ni mo pé torí bọ́dún bá ti dá ìdè ìlà máa sọ lógún ikọ̀ a sì mọ́ sọ lọ́gbọ̀n àtijọ́ ṣèyí a ó jọ ṣẹ̀mí ìsì lọ́lọ́ ọlọ́wọ́n bá ní ọmọ ìyá Aláàfin Òjó Pàṣẹkẹrẹ tí ń ṣọjọ́ òbí lò ìjẹ́ ká mọ̀ wẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ gangan torí èmi mo rí kí àwọn bàbá rẹ̀ mo mọ bí wọ́n ti ń kì wọ́n nílé àwọn bàbá tó bí ọlọ́mọ tán fi ń fúnni lówó tán fi ń fúnni láṣọ Àbíbù Ọlátúnjí Àkàndé ṣé ká mọ̀ wẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ni ọmọ Ọ̀yọ́ ni ó ọmọ Ọ̀yọ́ ọmọ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ìlú Adéyẹmí Àtàndá ọmọ alówó lódù ọmọ olódù owó ọmọ alówó lódù bí ìyèrè ni wọ́n kì í lé bàbá tó bí ọlọ́mọ gógó mo ní ń bá bàbá yín délé kí n tó padà lẹ́yìn bàbá yín Adéyẹmí o Jagunlabi tí ń lalẹ̀ níwájú títí ń là lẹ́yìn ikú bàbá yèyé ni wọ́n Àbíbù mọ́ gbọ́ Ọlátúnjí Àkàndé ọmọ bá ẹ̀kọ́ lárí mọ́ gbọ́ ọmọ ìkú ni ọ́ tí kò gbọ́dọ̀ pa ọmọ àrùn táwọn ò gbọ́dọ̀ ṣe ọmọ òfò tó fò gbọ́dọ̀ ṣe láéláéláéláé Àbíbù mọ́ gbọ́ dídùn ẹnu mi ọmọ akúbálẹ̀ ọ̀dàbà ni ọ́ àdàbà ilé ẹ̀yìn àdàbà òjò tí ń jà tí ń gbójúlé bàbá ọmọ lọ́wọ́ ọmọ nìyí mo pé ìwọ lọ́mọ ọmọ Pàṣẹkẹrẹ ọdẹ ọmọ Àtìbà ọmọ Adéyẹmí ọmọ Olúkúewu láyíwọ̀ lọ́mọ Olúkúewu bàbá ẹ̀yìn l'Àtàndá l'Aláàfin Ọ̀yọ́ kúkú jẹ́ ọmọ Abíọ́dún tó bímọ mẹ́ta tí gbogbo ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún sì ìjọba ní Àtìbà ọba ni Adédìgbòlù ọba ni Adéyẹmí Àtàndá ló sì kẹta gbogbo wọn ṣe bí Ọláyíwọlá Àtàndá o lójó ọbọ Ọ̀yọ́ tí gbogbo Ọ̀yọ́ ń dùn lùgbàlùgbà nílé bàbá tó bí ọlọ́mọ àṣeyí ṣáàmù ọdún ire ọdún ayọ̀ ọdún ìdùnnú ló máa bá wọn ṣe Ọlátúnjí Àbíbù tí ń ṣọjọ́ òbí lò ní mo kí ọ nígbà mo kí ọ lógún torí Alájà Mọ́ríàmù ló ní mo kí ọ òpó okó ọdún happy birthday to you ọlọ́jọ́ bíi tòní gangan happy birthday to you Ọlátúnjí Àbíbù tí ṣọjọ́ òbí lò ní kórí jẹ́ òpẹ́ nílé ayé.